Àwọn sábòsí mímọ́ o. Kódà kéèyàn ó ṣẹ̀yìn. Kí sílẹ̀ tó ṣẹ̀yìn yẹn tóbi lẹ́mìí yín gan-an. Débi pé ọ̀nà tó bá ṣẹ̀yìn wọ̀ yín lára. Gbogbo ń tọ́lọ̀ bá pé fún lóore ẹ mọ̀ ní òní mọ́ o. Alámbẹ̀rọ̀. Ní tó bá ní lóore ẹjọ́ wà lára rẹ̀ ẹ bá dà pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ bá tiẹ̀ yọ tó tóbi lára rẹ̀ sẹ́gbẹ́ kan ẹ mọ̀ ní òní mọ́ ẹ ló ní àmọ́ abẹ́gbẹ́ sẹ́gbẹ́ kan. Ọ̀rọ̀ òfò ní kéèyàn gba pòfẹ́sọ̀ dìkéw kọ́ wa ní pòfẹ́sọ̀ yìí kúlé ni. Èwo dáàdì tiẹ̀ gbà ní. Wọ́n gan tó ní kéwù rẹ̀ pọ̀ gan. Èwo ló ti gbà ọgbà dọ́kítọ̀ ni èbó sẹ́ wọ́n skul kan ni. Kéèyàn gba pòfẹ́sọ̀ dìkéw gbogbo àwọn pòfẹ́sọ̀ yìí àtàwọn dọ́kítọ̀ tẹ́yìn tún mọ̀ tó dá èyàn gba pòfẹ́sọ̀ kìí ṣe Nàìjíríà ló ti gbà fa. Kéèyàn tó dépò pòfẹ́sọ̀ yóò kọ́ gba dọ́kítọ̀. Ó ti di dọ̀kítúrù kò gbá níbí. Kéwù ló lọ ké ní Mísírà kó tó di kó dé Sòwòdì. Ó wá padà di àfa àwọn níbẹ̀. Bọ́ọ̀bà tí àwọn báyẹ̀wò lórí tó ṣe tí ò da lẹ́nu tí wọ́n á sọ pé pòfẹ́sọ̀ Ìkùlé níta ni. Mímọ̀ tiẹ̀ tí wá ó ti di rádaràda àbòsí mímọ̀ tí wá pọ̀ lára ẹ̀yà àfa orí burú ni. Babalágége wọ́n sọ̀rọ̀ kájọ́ ni wọ́n ní nínú gbogbo ilẹ̀ yóò báyìí. Àbá Adéwọ̀lú wà nínú àwọn mọ̀hádìsù tó yanjú. Torí pé wọ́n ti Babalágége wá níta ọwá ní tí wọ́n sọ òrí bẹ́ẹ̀. Àmọ́ mọ̀hádìsù tó pọ̀ èyí tó ní sàtà àmọ̀ jù Adéwọ̀lú ni. Alámbẹ̀rọ̀. Káwá torí pé ìwọ wá torí pé wà àti Babalágége ẹni iṣu àbí torí pé wọ́n ní ẹ́tídẹ́ẹ̀dì fún Mọ́ríkàsì kó wá ní pé mọ̀hádìsù sínú àwọn Adéwọ̀lú ò sínú mọ̀hádìsù lẹ̀ yóò báyìí. Irọ́ ni o ti ṣàbòsí mímọ́ o. Tí wà tẹ̀yẹ bá níjà òun tó lọ ń bá ṣe fún mọ́ pa á mọ́. Bàbá tó bí mi ní mọ́ sọ bẹ́ẹ̀ fún mi. Ẹ àfa ẹ̀jẹ̀ alábòsí kan. Tẹ́lifíṣàn bá ti sọ̀rọ̀ kan tí o bá ti kẹ̀yìn kò kẹ̀yìn nìyẹn. Ojúṣe àbí ti pọ̀jù láàrin ẹ̀yà àfa. Ẹ̀tún bá sìyásà ẹ̀tún bá pọ́lítíksì dénú dá àfa. Ìkan tí àwọn tó bí ọ̀sẹ̀ ìdámọ̀ kankan obìnrin tí wọ́n ṣe é rè é kiri yẹn. Ìwọ́rọ̀ òun làwọn kan tó jámọ̀ kankan àwọn tó bí ọ̀jẹ̀ kan wọ́n tó ọ̀jẹ̀ kankan. Ọ̀wá móríkì rẹ̀ ọ̀lẹ́ papọ̀ mọ́ odidi ilé kan. Tí ẹ bá so ilé yẹn tó ọ̀lẹ́ ọkọ̀ rẹ mọ́ tí ẹ bá bàjẹ́ ń bí lónìí. Èmi kì í báyìí dà èmi máa ń dá akọ ni. Ìlọ tí wàá ní tẹ́nìkan ò ní kí lọ jẹ́ tẹ́nìkan ò jẹ́ rí. Àwa tá a dúró sẹ́yìn àfa wa àwa ni ìsìnbà àzá àṣìkò wa. Ó ní kó gọ̀ ẹranko ní Amadu. Ẹranko ní Ahmed. Èmi fọ́ọ̀rì ní ìsìnbà àzá àṣìkò wa. Tí dáàdì tiẹ̀ bá ti sọ̀rọ̀ ìwọ lọ jókòó. Ọ̀rọ̀ màálù jóore náà lédè èdè náà ló ṣe. O tún bá débi eléyìí náà. Mi ò tí sọ kankan o, ó tún kú nù mí gan. Jáde tán fún mi, èmi náà jáde tán fún ẹ. Àbòsí mímọ̀ ni. Ẹnìkan bẹ láàfáà, ọdún kẹjọ rèé tó ti ń lé bí ó ṣe gba dọ́kítọ̀ tí ò rí gbà. Ọdún kẹjọ. Kẹ́nìkan wá lọ kéwú nílẹ̀ Sáúdí, kó tún wá gba dọ́kítọ̀ mẹ́, kó tún wá gba pòfẹ́sọ̀ mẹ́, kó tún wá dà àfáà àwọn níbẹ̀. Mo sọ wọ́n ti mọ̀ lára ṣé ìdàrú àlùfáà ńlá. Mo ní tó bá ń pèyàn ní àfáà gbogbo ayé. Mo ní pòfẹ́sọ̀ Kídírù ni o. Wọ́n ní àfáà gbogbo ayé léèyàn. Gbogbo Áfíríkà yìí. Ọ̀rọ̀ bọ́ǹbù tí Trump jù ń jò ní. Kò sáfà tí wọ́n lè pè lẹ́yìn. Tọ́bi ní pé táwọn àlìtẹ̀síra. Tọ́bi ní pòfẹ́sọ̀ Kídírù kan wá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀. Ìdá lùsì quality ẹ̀. Ó lùsì worldliness àti personality ẹ̀. Lọ́bẹ̀ ẹ bá ti ń sọ pé ìdá ń mú ju ọ̀pá lọ. Tí ẹ fi dà wé àdá ẹ fi wé pọ̀pá. Ìdákìlá ẹ̀ṣẹ̀ sẹ́yìn ìfà. Kí ni pọ̀pá lè ké níbi tí ìdá wà? Àdáwò ni kó pẹ́ kéèyàn tó lajú o. Wọ́n bínú oko, ogun tún lè dé wá sínú oko. Ọwọ́ lajú bó di sáwọ̀ wo. Mo ìtúnbọ̀ o.